Báǹkì àgbáyé ìyún ilé ìfowópamọ́ àgbáyé tí wọ́n ń pè ní World Bank ó mà ti tú àṣírí ńlá, àṣírí tó ṣe ọ̀pọ̀ èèyàn ní kàyéfì, èyí tó sì ti ń bí ọ̀pọ̀ èèyàn nínú gidigidi nígbà tí wọ́n ní iléeṣẹ́ epo rọ̀bì orílẹ̀-èdè yìí yan àjọ elépo rọ̀bì Nigerian National Petroleum Company Limited NNPC Limited tí wọ́n ní nínú bìtìbìtì owó tí wọ́n ń pa wọlé lórílẹ̀-èdè yìí láti inú oṣù kẹwàá ọdún tó kọjá ìyẹn October 2024 ó lójú iye owó tán kó sílẹ̀ fún ìjọba tí wọ́n ní ìlàjì náà kó sílẹ̀ fún ìjọba wọ́n sì ń kó ìlàjì wọn kó pamọ́ tí wọ́n kó sílẹ̀ sínú àpò òṣùwọ̀n ìjọba àpapọ̀. Nínú ọ̀rọ̀ tí báǹkì àgbáyé World Bank tí wọ́n fi síta nínú ọ̀sẹ̀ tá a wà yìí iná ti jẹ́ kó di mọ̀ pé nínú oṣù kẹwàá ọdún tó kọjá gan-an ó ní àjọ báǹkì ní ilé ìfọpo ní àjọ elépo rọ̀bì orílẹ̀-èdè Nàìjíríà Nigerian National Petroleum Company Limited NNPC Limited ìní wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ owó ìrànwọ́ epo ìyún subsidy pátápátá ẹ sì rántí pé lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2023 the 29th of May 2023 ìní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló kéde wípé òun ti yọ owó ìrànwọ́ epo ìyún subsidy kúrò lórí epo bẹntiróòlù ṣùgbọ́n tí báǹkì àgbáyé jẹ́ kó di mọ̀ pé inú oṣù kẹwàá ọdún tó kọjá gan-an ni wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ owó pátápátá nínú sísan owó ìrànwọ́ epo lẹ́yìn ìgbà tí ilé ìfọpo Alhaji Aliko Dangote tó wà lágbègbè Ìdàṣọ̀ ní Ìbẹ̀jú-Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó tí ó ti ń ṣiṣẹ́. Ní báyìí nínú àtẹ̀jáde tí báǹkì àgbáyé World Bank tán fi síta iná ti jẹ́ kó di mọ̀ pé láàrin oṣù kẹwàá sí àsìkò tí a wà yìí wọ́n ní owó tó ti lé ní tírílíọ̀nù kan náírà 1.1 trillion naira ẹni ìjọba àpapọ̀ náà ti rí èrè lórí ẹ̀ ní owó sọ́bsidì tí wọn kò san lórí epo fún àwọn ọmọ Nàìjíríà mọ́ ṣùgbọ́n tán ní nínú tírílíọ̀nù kan tó lé ní bílíọ̀nù ọgọ́rùn-ún bílíọ̀nù 1.1 trillion náà wọ́n ní kì í máa ṣe gbogbo ẹ̀ ẹni àjọ NNPC Limited náà kó sílẹ̀ wọ́n ní owó bíi ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù náírà ìyún 500 billion naira tó jẹ́ ìlàjì tírílíọ̀nù kan náírà ẹni àjọ iléepo rọ̀bì NNPC Limited ni wọn kò kó sílẹ̀ tó sì jẹ́ pé ẹgbẹ̀ta bílíọ̀nù náírà 600 billion naira iná kó sílẹ̀ fún ìjọba àpapọ̀ kódà wọ́n ní láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ní oṣù kìíní ọdún yìí January 2025 wọ́n ní ọ̀tọ̀ ní iye owó tí àjọ NNPC Limited tó ń kó sílẹ̀ fún ìjọba àpapọ̀ tó jẹ́ pé owó àbọ̀ ìyún ìdá 50% iná ń kó sílẹ̀ fún ìjọba àpapọ̀ látìgbà tí báǹkì àgbáyé World Bank tó ti tú àṣírí yìí ìlàríwó ńlá mà ti sọ bẹ́ẹ̀ làwọn èèyàn ń sọ pé àfi kí ààrẹ Bọ́lá Tinubu tó jẹ́ mínísítà epo rọ̀bì tó fi ara ẹ̀ jẹ tó kó ṣèwádìí ọ̀rọ̀ nítorí pé òun fúnra ẹ̀ ní ìwà ìṣímọ́ lórí òun ló sì yẹ kó ṣèwádìí nítorí pé ó ti fi ara ẹ̀ ṣe mínísítà ọ̀rọ̀ epo rọ̀bì. Dásìkò tá a ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí àjọ Nigerian National Petroleum Company Limited NNPC Limited wọn àti ìfèsì lórí àṣírí tí báǹkì àgbáyé World Bank tó tú síta yìí.